ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ètò àdúrà mi ń gbà gorí afẹ́fẹ́. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. tóní ló ta lẹ́jọ́ ẹ̀sùn mọ́ bí. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. bàbá pẹ̀lú màmá o ẹ̀sùn mọ́ bí. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ẹ̀kọ́ nílé pàlejò kan súnmọ́ bí. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ètò àdúrà mi ń gbà ó ti yá. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. látẹnu àfàwà Sheikh Amidi. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ètò ọlọ́gbọ́n ètò olóye o. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. eléyìí yàtọ̀ sí tiwo tó wòrò. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. onílé tàlejò ẹ jẹ́ a jọ gbọ́. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ètò àdúrà ń gbà tí gorí afẹ́fẹ́ o. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. lójoojúmọ́ nínú Ramadana. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. láti bẹ̀rẹ̀ àwẹ̀ títí yóò fi tán. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. látẹnu. kò ní dúró bẹ́ẹ̀ so àjọ̀nú fẹ́ràn tó dáa bẹ́ẹ̀ tí bẹ́yìn náà ti rí òun náà tẹ gbogbo ojú yóò máa ràn tẹ́lẹ̀ òun bá ti rí ilé ogun gbogbo ìṣàn orí ẹ̀ ó dídé ní yéyà bẹ́ẹ̀ náà làwọn àjọ̀nú kan wà bẹ́ẹ̀. ó sì rẹ́rìn bẹ́ẹ̀ náà làwọn náà rí tí gbogbo ṣé wọn bá dídé ẹlòmíì kò gbọ́dọ̀ rí yóò ti máa ara ẹlòmíì ó sì máa tutù ìwúrí yẹn ti ń kọjá lára rẹ̀ sì ń tutù bẹ́ẹ̀ náà làwọn àjọ̀nú rí so ni wọ́n fi ní ká pọ̀ ní sínú ká máa ṣe nǹkan ìṣọ́ àdúrà ìṣọ́ bí ayatul kursi rúkìá wà ń bẹ̀ application rúkìá ti wà tí yẹn lè download tí o máa play ẹ̀ gbogbo ẹni tó bá ti ní kéèsì jínù kó máa play rúkìá má ṣe dúró káàbá ká má ṣe rúkìá fún ẹ download ẹ máa play ẹ lórí fóònù rẹ lálẹ́ yóò lè sá tí ń dára rẹ láàmú san 250,000 lórí rúkìá torí kínú máa play rúkìá nulẹ̀ yóò lè sá bó ti wà fọkùnrin bó ti wà fọbìnrin tá a sọ náà lọkùnrin náà níṣòro ọkùnrin ní wọn ní yóò fẹ́ yàwó torí pé jínù kan ti ń gbádùn rẹ̀ òní yóò níyàwó tó wá ní yóò mẹ́lẹ̀ alóbìnrin ò dúró mọ̀ wáì ẹlẹ́ẹ̀karùn tó máa fẹ́ lé ní ọkàn ṣáà ń lọ àjọ̀nú kan ti gbádùn rẹ̀ nù kò ní fẹ́ kó lóyún kò ní fẹ́ kó níyàwó yóò máa wá lé obìnrin lára rẹ̀ ẹlòmíràn ní wọ́n ṣé òun olórí obìnrin olórí obìnrin àmọ́ tàjọ̀nú ló ní. so bẹ́ẹ̀ ni kéèsì wọn wà sínú sàwáàjì wọn àti sọ lẹ́ẹ̀kan àti sọ lẹ́yìn ni pé táwọn àjọ̀nú náà máa fẹ́ yàwó wọn á máa so igi láàrin ara wọn éègì wo ni wọ́n máa so igi wọn àti sọ lẹ́yìn ó ṣe wá ku ọ̀rọ̀ nípa bá ń lọ sí inú suratu Rum mo fẹ́ púrúfù kankan bẹ́ẹ̀ aya 21 wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwajan káyà ni. wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwajan. من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. argument kan wà wọ́n ní ǹjẹ́ tí àjọ̀nú àtẹ̀yìn bá lájọṣepọ̀ ǹjẹ́ ó possible kéèyàn lóyún fájọ̀nù kó wá bímọ kọ́mọ yẹn wá jẹ́ ọmọ àjọ̀nù. àwọn kan sọ̀rọ̀ kan nípa Balikis kan náà tí wọ́n pè ní the Queen of Sheba. wọ́n ní Balikis wọ́n ní apá kan èèyàn apá kan àjọ̀nù ni nítorí pé bàbá rẹ̀ lè yàn àjọ̀nú ni màmá rẹ̀ bàbá rẹ̀ pàdé ìwìn inú igbó fẹ́ ó lóyún fún ó bí Bàlíkísù wọ́n á sọ bẹ́ẹ̀ àyà yìí já mọ̀ pé kò possible
ntí àyà sọ ni pé khalaqalakum min anfusikum azwaja Ọlọ́run bá ní inú spíṣì kan náà láti máa fẹ́ra wa èèyàn àti èèyàn yóò fẹ́ra wọn ni wọ́n lóyún fúnra wọn àǹjọ̀nú àtàǹjọ̀nú wọ́n fẹ́ra wọn wọ́n lóyún fúnra wọn èèyàn àtàǹjọ̀nú tí wọ́n bá tiẹ̀ ní nǹkan kan papọ̀ àbí sì jáàmù kí wọ́n lè ní nǹkan kan papọ̀ àmọ́ kò sí ti ń jẹ́ tànà sùlíyà bẹ́ẹ̀ kò ní produce oyún bìlì ta sí pé yóò produce ṣùgbọ́n àwọn àjọ̀nú a máa dára kan wọ́n lè gbé oyún kó mú olóyún kí wọ́n gbé nǹkan mí síbẹ̀. wọ́n lè gbé oyún kó nu olóyún bẹ́ẹ̀ ìyẹn possible fún wa ṣé wọ́n ti lóyún èèyàn wọn lérò nílé wọ́n sì gbé oyún yẹn kú wọ́n sì lọ gbé nǹkan mí bẹ́ẹ̀ lẹ́fi lè rí pé èèyàn bí aláǹgbá ó bí ìjàpá wọ́n gbé ọmọ inú ẹ̀ kú òní wọ́n gbé yẹn bẹ́ẹ̀ àtọ̀ èèyàn ò lè di báwọn rárá àtọ̀ èèyàn kọ́ ó ti lọ wọ́n exchange ẹ̀ ni wọ́n ṣe heartful jinilẹ̀ insa inú àwọn àna tó pín sínú àmọ́ pé èèyàn ó wàá bá ìjọ̀nú ló pọ̀ yóò wàá lóyún yóò wàá bí là kò ní doyún ní ànábì sọ ní àdìsí kan tá a fi mọ̀ pé wọ́n ń bára wọn ní ìsáájá máa rọ́jùlọ àlẹ́wò fàlámì yusamma ìntọ̀wàlìjánu alẹ́ ìlìlì fàjámà àmọ́ ànábì ní téèyàn bá ń báyàwó rẹ̀ ló pọ̀ tí kò bá ṣe ìdákọ̀ ọlọ́run kó tó mọ̀ ṣe kínní o ànábì ní sallallahu alaihi wasallam bí tí ń ṣeun náà bí tí yọ tiẹ̀ ń láàrin ìgbà tó yọ tiẹ̀ ń àjọ̀nú náà máa kì tiẹ̀ bẹ̀ so wọ́n jọ ń ṣe ni tó bá ti ń yọ kó tó kì padà àjọ̀nú ti kì tiẹ̀ náà sí ló ti yọ ok wọ́n jọ so wọ́n jọ ń exchange so wọ́n jọ ń bá a sùn yẹn méjì ń bá àyàn kan sùn papọ̀ náà náà fi tẹ́ bá ti fẹ́ súnmọ́ ìyàwó yín ẹ kọ́kọ́ ṣe kí ni o a'udhu billahi minash shaitani rajim. kí wàá ní consequence tí ó ti bẹ̀ yọ ṣé ọmọ tí wọ́n bá lóyún rẹ̀ o ṣé ọmọ àjọ̀dún àtẹ̀yàn ní rárá íńtánẹ́ẹ̀tì tí wọ́n sọ táwọn àfáà sọ bẹ́ẹ̀ ni iná yufusidu nutfatan rajuli. ìmọ̀ ń kó bá spam ọmọkùnrin ni nǹkan tí ó lè fà ó lè sọ spam ọmọ èèyàn di ọ̀lẹ weak low sperm count ó lè fà fún ọmọkùnrin ó lè fà weak erection nínú àwọn kan tí ń fà nù ó lè fà kárọ̀ ọmọkùnrin má tètè máa tàbí kí yẹn tètè máa wálẹ̀ so ẹni yóò máa ma gbó kí ó ti náwó lórí àgbo náwó mọ̀ pé gbólóhùn àwùsù bíi láì lásán tó ń ṣe ló fà problem fún un àdé àfẹ́ ìṣàánú 1 minute òun ti wù ẹgbà míì nígbà tó wọn náà ṣàwùsù bíi láì àwọn ló bá spam àwọn ló bá rẹ jẹ àwọn ni níta máa wá sọ mbẹ ni pé àánú Olúwa mi kò pín síbi kan o ẹni tó bá Olúwa mi ló ń fún Ọlọ́run kò wọ̀la bàbá Lágbàjì kó pín kan wá kó ṣe wá lórí. Àánú Olúwa mi kò pín síbi kan ẹni tó bá Olúwa mi ló ń fún Ọlọ́run kó wọ̀la bàbá Lágbàjì kó pín kan wá kó ṣe wá lóore. àwọn àlùjọ̀nnú àníwáwù ni wọn onírànràn ni wọn àwọn tí ń paradà ń bẹ àwọn tí ò lè paradà ń bẹ nínú wọn àwọn kọ̀rínù kí là ń pè ní kọ̀rínù asọ́lẹ̀ kan ta àwọn ẹgbẹ́ kọ̀rínù akọ àtàbólówà àǹjọ̀nú ti wáyé ní ìsìn tí wọ́n jọkùnrin ìní ẹ̀dá kan tó já àǹjọ̀nú tọ́lọ́hún dá tì mí tó bá jẹ́ pọ́kùnrin ni yóò ní kọ̀rínù tó bá jẹ́ obìnrin ni yóò ní tábíà ọkùnrin yóò ní akọ àǹjọ̀nú obìnrin náà yóò ní abo àǹjọ̀nú alukọ̀rínù wà tábíà takọtabo ni wọ́n calculation sì ń bẹ lọ́dọ̀ àwọn onímọ̀ tí wọ́n gbé orúkọ kọ̀rínù jáde pé mo fẹ́ mọ orúkọ kọ̀rínù mi wọ́n á ṣe calculation rẹ̀ wọ́n gbé jáde àbí yàn fẹ́ mọ orúkọ tábíà rẹ̀ wọ́n ṣe calculation rẹ̀ wọ́n sì gbé jáde
tí yẹn bá sì fẹ́ máa jẹ́ kí tí yóò bá fẹ́ kí agbára kọ̀ nínú rẹ̀ ó káwọn ó ní tí ó tún ṣe yóò fẹ́ ká agbára tábí àkáwọn ó ní tí ó ṣe tó bá ti mú ọkọ rẹ̀ yẹn tán wọ́n sì ṣe ọ̀dà àwọn rẹ̀ ọ̀yà bí báyìí ọ̀yà ṣe báyìí jù bẹ́ẹ̀ lọ. tẹ́lẹ̀ mi ó ṣẹ̀ṣẹ̀ máa ní òun fẹ́ kán yọ òun kó nu ẹgbẹ́ òun ná 500,000 wọ́n tún wọ́n lù ú ní ọ̀rẹ́ àtòrè wọ́n fi lù ú pé wọ́n fẹ́ yẹ òun kó nu ẹgbẹ́ wọ́n dẹrù ẹgbẹ́ wọ́n lọ dà sódò yóò wá kó bèbí jọ àti súwìtì ntàn rẹ̀ jẹ ntí ò débi kankan. wọ́n máa wọ́ọ̀kì ẹ̀ jáde ni wọ́n á ṣe ìsáàbù ẹ̀ ni tí o bá fẹ́ kíkọ̀ nínú ẹgbẹ́ kó dà ẹ́ láàmú àbí tábíà wọ́n ó ṣe ìsáàbù ẹ̀ jáde ni gbogbo tí wọ́n ń ṣe káàkiri fẹ́ẹ̀kì ni wọ́n ń gbà wọ́n yẹn ni. o lè lékọ̀ nínú kó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n o lè sàkárà rẹ̀ o lè jẹ́ nípa kó máa gbọ́dọ̀ sí ẹlẹ́nu. ànábì ní sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹ̀ lẹ́yìn pátá ló máa ní ẹgbẹ́ àjọ̀nú tí ń wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ làwọn sàbí bá lanu ṣé àtiwọ́ náà tó jẹ́ ànábì ó ní bẹ́ẹ̀ ni ó láwọn tí wọ́n ní wọ́n ju méjì lọ́nà ayé wọ́n sì ti wọ́n náà wọ́n ni ó ní ànábì wa Isa Jesus àti ìyá rẹ̀ Maria ó láwọn méjì yẹn ni wọ́n ní ìtí yóò sì jẹ́ wọ́n ní ìbẹ́ lọ́hùn Sàkáríyà ní àyíṣọ́á mẹ́nà ṣètò alẹ́ rọ̀jì ìbẹ́ lọ́hùn yẹn ni ò jẹ́ wọ́n ní gbogbo ẹ̀dá tó kù àwọn á ní ṣé ìwọ ànábì Muhammad náà wọ́n náà ni ó ní bẹ́ẹ̀ lọ́lọ́hùn ni ó ní àmọ́ tòun kọ̀ nínú tòun wọ́n ti sàkárà rẹ̀ fóun wọ́n jẹ́ nípa fóun ntòun bá ti fẹ́ ní máa bá òun fẹ́ wọn náà lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀ kí ló lè tó wà. ìsáàbù ni wọ́n ti bí wọ́n ṣe báyìí ló báyìí ṣé wọ́n tú rẹ̀ lélẹ̀ ó tán. àwọn tó wá ya ìrànà jù náà jọ̀nù tó yẹ pé wọ́n ya ìrànà jù ìfòyìtù ni. wọ́n tí wọ́n ya ìrànà jù náà jọ̀nù. bẹ́ẹ̀ ni àti àwọn àjọ̀nù tá à ń pè ní marada alimaritu marada tó ní jámù rẹ̀ ìfúrìtù jámù rẹ̀ afarit àti àwọn àjọ̀nù ìran méjèèjì wọ́n máa ń yẹ ẹ̀rìn pọ̀ wọ́n máa ń burú gan àwọn ní máa ń kó sáré yàn tí èèyàn máa ṣe gángan àwọn náà ní máa ń ṣẹ́ṣó fáwọn tí ń ṣẹ́ṣó àwọn tí wọ́n sọ pé wọ́n ṣẹ́ṣó ó ṣògùn owó lórí èèyàn kankan owó yẹn àwọn àjọ̀nù ìfúrìtù àwọn ló máa gbé wá fún àmọ́ o yóò padà lọ sin gbá rẹ o kò lè escape ẹ kò ní sin gbá wọn yẹrọ ni iṣẹ́ tí wọ́n ń ṣe fún un yóò padà lọ sin gbá rẹ padà ní alamul jinn tá a bá padà dé bí ọ̀rọ̀ Iblis gangan a wà á tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀ lórí tí ń jẹ́ alamul jinn àgbáyé wo gan làgbáyé àjọ̀nù a wà lọ bẹ̀. Nta fi máa wá ṣàdúrà fún gbogbo wa àti gbogbo àwọn tí ó sponsor ètò wa yìí ṣì nídìí olùgbọ̀wọ́ àwọn tí ó máa sponsor rẹ̀ tí ó fi máa tẹ̀síwájú àmọ́ àwọn ìta tí ń ṣe yìí náà àwọn tó sponsor rẹ̀ Ọlọ́run àgbàdúrà fún yín kò ní tán fún yín láéláé ẹ̀ ní wúwú tì á sì kí yín ò ní ráhùn ìjẹ̀mú yín ò ní bọ́ síbi tó há. kọ́ńtrátì tẹ̀ ń lé Ọlọ́run jọ máa bọ́ sí i retí àmì sí Ọlọ́run jọ máa bọ́ sí i. àánú Olúwa mi kò pín síbi kan ẹni tó bá wo Olúwa mi ló ń fún Ọlọ́run kó wọlá bàbá Lágbájé kó pín kan wá kó ṣe wá lóore. ètò àdúrà mi ń gbà ó ti yá. ẹ jẹ́ ká jọ gbọ́. látẹnu àfàwà Sheikh Amide. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ètò ọlọ́gbọ́n ètò olóye o. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. eléyìí yàtọ̀ sí tiwo tó wòrò. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. onílé tàlejò ẹ jẹ́ àjọgbọ́.